adẹ̀kú gbogbo rògbòdìyàn yìí ọlọ́run aṣáṣe kí ni a kó wa yọ ṣẹ́rí first thing first nǹkan tí mo ti kọ́kọ́ fẹ́ sọ ni pé ẹ̀yin ọmọ ayé gbogbo alámọ̀ pé ọlọ́run bá ti gbójú yín jẹ bẹ́ẹ̀ ṣe rò pé ó máa já sí kọ́ ló já sí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba. So mo ti ṣe fídíò yìí náà concerning Dr. Adeyinka. Of course she will be vindicated. What are you expecting? Ìmọ̀ọ́ta ò lè jọ lórí ọmọbìnrin yẹn. Bẹ́ẹ̀ ni ìmọ̀ọ́ta ò lè jọ. Bẹ́ẹ̀ ni ọkọ ń gbìyànjú. But concerning ẹ̀yin ọmọ ayé tí wọ́n sọ kíní kan owó Yorùbá ni wọ́n ní ẹ̀dá tí ò bá gba kádàrá ó máa ṣe kíni ó máa gba kodoro. Kẹ́ ẹ tó wá gba kodoro torí ẹ̀ mo ṣe wá ṣe wọ́n ní fídíò yìí sí àtolórí o àtọmọṣẹ́ o àtàwọn ẹrú o ṣe rí gbogbo game tẹ́ fẹ́ máa gbá yìí kò lè pè yín. Ẹ fẹ́ máa mú chat Dorcas that has nothing to do with the case or police ẹ wá fẹ́ máa manipulate ẹ̀ ẹ wá fẹ́ máa jù fáwọn ọlọ́pàá ẹ ṣáà wá nǹkan tẹ́ fẹ́ pin down on this way ẹ̀dá tí ò bá gba kádàrá tó o bá sọ pé dẹ̀yìn lẹ́yìn mi dẹ̀yìn tó bá sọ pé ò ní dẹ̀yìn lẹ́yìn Dorcas Adeyinka ẹ wo mi ò mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ o mi ì tí ì sọ nǹkan kan tẹ́ bá sọ pé ẹ ní dẹ̀yìn lẹ́yìn ọmọ yẹn tẹ́ bá sọ pé ẹ máa wá nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kí ni tẹ́ fẹ́ fi kó bá tẹ́ fẹ́ fi implicate ẹ̀ lọ́dọ̀ ìjọba labalábá tó bá fẹ́ paná ṣùúyà ẹ bá mi sọ fún àbó ti kú rí kò ní jù bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá sọ pé ẹ̀ ní fọmọbìnrin yìí lẹ̀ ẹ jọ̀ọ́ ṣé yọ̀kan ló bá yẹ yín jẹ́ kẹ́ má rí ṣe ni because if you look at this thing it's just so annoying. The government has in fact initially ọmọdé yóò ṣe nǹkan kan ẹ̀yin náà lẹ lọ manipulate ẹ̀yin náà lẹ manipulate up and down tẹ́ ẹ̀ ní sinmi ọlọ́run tún ti gbà sí mi lọ́wọ́ yín bí ọ̀gá yín from party to party ilé sílé ààfin sáàfin ẹ gbé mátà ẹ gbé sórí inú yín dùn pé ẹ ti win ẹ ti lé ìgbà tó náà máa bójú yín jẹ́ ń sìn báyìí ìjọba fún ara wọn náà sọ pé ọmọ yóò mọ nǹkan kan officially she's not a criminal officially. Do you know what it takes for the government to declare somebody pé èèyàn tó ti declare wanted rẹ̀ tó wá clear off pé kò ní any crime kò commit any crime. Ibi tẹ́ ẹ̀ dẹ̀ wà nìyẹn o tó bá yẹ pé time tẹ́ fi ń tọpinpin Dorcas tó bá yẹ pé ẹ fi tọpinpin láì fún yín ni kò yẹ kó ọ̀gá yín máa gbàgbọ́ àti kiri from palace to palace kò yẹ kó ọ̀gá yín kó máa rìn gbèrègbèrè kiri gbogbo ìgbà tẹ́yìn ìwọ náà láti fi bà ti Dorcas jẹ́ ọ̀gá yín ṣẹ́yún kiri àmúbọ̀ domi nílẹ̀ ẹ̀lẹ́ má domi lórí bẹ́ẹ̀ kí ló mú bọ̀ nsìn àti ilẹ̀ àtòrí bẹ́ẹ̀dì àti gọ́tà àti gbogbo ẹ̀ kí ló wá mú bọ̀. Tẹ́ bá sọ pé ẹ̀ní dẹ́yìn lẹ́yìn ọmọdé ọbọ̀ ò kì í jèrè lẹ́yìn ọjà ẹ̀ní jẹ́ èrè o ẹ̀ní èrè jẹ́ o. Ṣé ń gbọ́n sìn chat tí Dorcas ṣe a very very different chat talking about a different person. Ṣé mo bá yá àwọn bíbọ̀ ẹ̀ṣẹ̀ bàjẹ́ wọ́n wá lọ gbé chat yẹn wọ́n wá lọ ń pe orúkọ ọ̀gá ọlọ́pàá kan wọ́n wá lóun ló ń bá wí just the implication ọlọ́run máa kó bẹ́yìn náà ẹ fẹ́ kó bá ọmọdé torí pé the verdict inú yóò dùn sí i ẹ ṣáà wá pé ṣókò máa lọ bẹ́yẹn ni ṣé kò ní sí nǹkan tá a máa ṣe ni ẹ wá lọ ń wá àwọn chat ẹ ẹ wá ń gbé ẹ wá fẹ́ máa manipulate ẹ wẹ́nu ẹ̀yin lè máa kàwé okó lẹ́ǹdó kiri ìjọba kàwé náà àwọn ọlọ́pàá kàwé náà kí ni ó fa Dorcas pọ̀ pẹ̀lú àwọn police officer tó fi máa ṣe Dorcas ń ṣe chat fún anybody ẹ̀yin gan ìsínwó ní gan kò dá yín lọ kí ló wá kàn pẹ̀lú police officer bẹ́ẹ̀ ni
ilé ẹjọ́ ò ní nǹkan kan ṣe pẹ̀lú police officer. Ọ̀rọ̀ mátà ilé ẹjọ́ ni, ilé ẹjọ́ dẹ̀ ti sọ pé kò mọ nǹkan kan pa ẹ̀, kọ́mọbìnrin máa lọ láyọ̀ àti àlàáfíà. Kó máa lọ láyọ̀ àti àlàáfíà, ẹ sọ pé yẹn ò tẹ́yín lọ́rùn. Wọ́n ní òpònú yẹn ó wá ń sọ lórí chat pé wípé wọn ò kọ́ńtàtì òun, tó bá kọ́ńtàtì òun. Jọ̀ọ́ báwo ló ṣe ń ra ẹ sínú murder case? Wọn ò kọ́ńtàtì ẹ. Ṣó wà present níbẹ̀ àbí kí ni tiẹ̀ gangan? Ẹ jẹ́ ẹ sọ kíní kan fún yín. Owó tán dá láàrin ara wọn, owó ti wọgbó ni wọ́n wá. Mọ̀ pé ẹ̀yin tẹ́ ń dáwó fún wọn pé kán fi ba ti ọ̀tá dọ́kásì jẹ́. Ẹ tún ti ṣe kíni? Ọ̀rọ̀ yín ti dọ̀rọ̀ California. Ẹ tún ti ṣòwò ṣọ́ọ̀tì torí ẹ̀ ló ṣe tètè jáde tó sọ pé wọn ò kọ́ńtàtì òun. So kóòtù máa kọ́ńtàtì ẹ lórí mátà tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Wọ́n máa kọ́ńtàtì ẹ àbí tó bá yẹ pé o ní nǹkan kan against ṣé bọ́ọ̀kan ló ń parọ́ gbowó lọ́wọ́ àwọn ọmọ ayé ni. Ẹ ti ní mátà tẹ́ máa fi ṣe kinní kan àwọn tó ti fún ẹ lówó. Tó bá yẹ pé o ní nǹkan kan o ti ní table ẹ̀ sí kò ṣe mátà yìí ti wà ní court for how long now? O ti ní present ẹ̀ sí court ni. Wọ́n ní ìdá tí contact ẹ tó bá ní anything on Dorcas Adéyínká wàá present ẹ ni. Ìgbà tó wá wà vindicated ẹ wo bó ṣe ń ṣe orí yín ò pé o ẹ wo bọ́kàn yín ò ṣe balẹ̀ ẹ wo ẹ pẹ́ létí omi ẹ máa ṣe kí ni ẹ máa pẹ́ létí omi nǹkan tó ti yé yín ni ọmọ yẹn ti lọ́mọ yín lọ́wọ́ ẹ kúrò lórí ẹ̀ bí tẹ máa jókòó sí ni tẹ máa ṣòṣì àti ìranù káàkiri ọmọ yẹn ti lọ́mọ yín lọ́wọ́ ọlọ́run wà lẹ́yìn èèyàn who are you people ta ni èèyàn tó jẹ́ ẹyin ojú ọlọ́run ọba báyìí nǹkan tó yẹ kó gbé ṣubú ó tún gbé mọ̀ pé every time Dorcas has a challenge ó tún máa ń wà stronger sí ni mọ̀ ni at the end of the day pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ta ló jẹ́ the strongest lórí face ẹ̀yin dà báyìí ẹ̀yin ò ti parẹ́ mọ́ nínú ayé tẹ́ ẹ wà náà lẹ parẹ́ mọ́ mọ̀mọ́ gánkán àwọn dà báyìí who is still standing lọ́jọ́ tèmi lórí social media tell me ọ̀nà wa ń ṣe show if you get anything ẹ gba kóòtù lọ kì í ṣe pé ká wá máa ṣe bí wèrè manipulation tẹ́ ṣe for how many years tó ṣì yẹn máa jókòó Dorcas láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láì ṣe Lizzy Dorcas gbogbo èèyàn ló ti ṣe èrè lórí social media yìí o ẹ rí bí gbogbo wọn ṣe pa lọ́lọ́ nǹkan tó tiẹ̀ fọ́ ní nìyẹn wípé tó bá jẹ́ tẹ́lẹ̀ sí update á ti máa pa update jẹ àmúbọ́ ti jápa àmújá ní ṣé òun ò sọ ṣebí I told you dàkíní kan wọ́n sọ pé prophetess ní àmúbọ́ àwọn àmẹ̀bọ́ sí lọ́sílẹ̀ àwọn ló máa ṣekú pa ẹ̀jẹ̀ kan torí àwọn yẹn máa sọ pé prophetess ní àmẹ̀bọ́ ó ti sọ pé kíní yìí máa ṣẹlẹ̀ ọ̀dẹ̀ probability nílé ayé is that it happen or it doesn't happen that is it ẹ má jẹ́ kó máa lò ó fún yín nílé ayé is like probability. Ṣé ọmọ yẹn máa gòkè àbí ṣó máa wálẹ̀ wàá dẹ̀ ti wo gbogbo nǹkan tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ wàá dẹ̀ mú kan àmẹ̀bọ ṣe bó predict pé kinní kan wípé ọmọ yìí ò ní bọ́ ń bẹ ó ti fẹ́ẹ̀lì ẹ ti jẹ́ gbèsè ó kàn ń lulẹ̀ sí ni ó kàn ń fi rẹ̀ ṣe sí ni àwọn ọmọ ayé wọ́n ṣe ẹ wá how many years ọ̀rọ̀ àwọn ọmọ ayé dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ Lizozo àti Queen Mother ẹ mọ̀ how many years Lizzy ti ń pariwo látàyè ṣẹpẹtẹ́rì ẹ mọ̀ how many years ibo láyé Lizzy já sílẹ̀ ni ẹ wá how many years táwọn eléyìí náà ti ń pariwo Dorcas wọn rí nǹkan gidi gbé ṣe kò sí ẹ wo ọmọ yẹn kúkú ti disclaim gbogbo ẹ pé
òun ò bá ọlọ́pàá kankan sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn ẹ wà watchful lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o. Ẹ wà watchful lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nígbà tó ti vindicate Dorcas báyìí, wọ́n wá ń wá nǹkan tó ṣàfẹ́ ṣe understand, wọ́n fẹ́ bà tọ̀tẹ̀ ẹ̀jẹ̀ ni. Wọn ò rí nǹkan kan, wọ́n wá manipulate, ọ̀tọ̀ ni nǹkan tó ń sọ, ọ̀tọ̀ lèèyàn tó ń bá wí. Wọ́n wá manipulate chat tí ò rí nǹkan kan ṣe. Wọ́n á lọ ń gbé fáwọn Nigerian police pé Dorcas ń ṣe show fún wọn. Láì dárúkọ Nigerian police, láì dárúkọ anybody. Èèyàn tó wà nínú fracas ni Dorcas ń dárúkọ. Wọ́n á lọ ń dárúkọ wọ́n á lọ ń gbé chat yẹn, wọ́n manipulate torí pé wọ́n wá nǹkan tó ṣàfẹ́ rà sí lápò pé ọmọdé yìí báwo ló ṣe máa lọ ọjọ́, torí wọ́n ti believe pé murder case yẹn wípé wọ́n máa Ọlọ́run ló ṣẹ́rí tọ́lọ́run bá ń ṣe nǹkan lọ́kàn wọn ti believe pé murder case yẹn ó ti tán, inú wọn ti dùn, wọ́n ti lọ fọkàn balẹ̀. Ìgbà tọ́lọ́run tó máa gbógun ẹ̀dẹ̀ báyìí ojú bá ń tì wọ́n, iná wa lọ ń ṣe, wọ́n á lọ ń ráràbù, àràbù ló kù ládùúgbò bẹ́ẹ̀ ṣe ṣàṣedànù. Ṣe mọ́ many years tẹ́ fi ṣàṣedànù tọ́ máa fún yín lówó fún yín gbogbo at the end of the day àṣedànù kan ni. mo ń torí ẹ̀ mo ṣe sọ pé ẹ̀dá tí ò bá gba kádàrà lórí ọ̀rọ̀ Dorcas, tẹ́ ẹ̀ bá gba kádàrà ẹ máa gba kodoro, tẹ́ ẹ̀ bá dẹ́yìn lẹ́yìn ọmọdé ẹ máa gba kodoro. Kí ló dé náà? ṣóun ló bá ti yín jẹ ni? ṣóun ló bá ti Dorcas èmi ò sí ẹ̀mọ́ pẹ̀ sí iṣẹ́ ìṣì wà láyé ní iṣẹ́ ìṣì yẹn exist. Àwọn mélòó gan ló ń lọ sórí tó yín ṣe ẹ̀wà bẹ́ẹ̀ ni tó tábà dé bẹ́ẹ̀ ṣé ó máa ń gbé tábà dé orí iṣẹ́ òṣòlá pé rubbish ni gbogbo wọn jọ máa sọ. Tàtọ́ ọ̀gá wọn gan ò ní content, ọ̀gá wọn content ní pé kó lọ máa wẹ́pọ̀n ọba kiri, ó tún ti ń rìn gbèrègbèrè kiri ń sìn báyìí. Dorcas wà ní ṣọ́ọ̀bù ẹ̀ ń sìn báyìí o, iṣẹ́ ló ń ṣe o. Ọ̀gá wọn báyìí from party to party ó tún ti ń rìn gbèrègbèrè, ló tún máa rí oyún ẹ̀sìn kan he. Wọ́n tún wá fi kànra mọ́ Dorcas gbígbé Dorcas ló dolóyún ni o, kò yé mi. Kí ló dé náà? Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó gbọ́n mí ẹ̀yin ọmọ ayé. Kí ló dé? Tọ́ba lẹ́ni títí tá bàbá ni a máa padà lẹ́yìn ẹni ní tẹ́ ìbàdàn ní padà ẹ máa kan àbùkù olóròǹbó ni o. Ẹ máa kan àbùkù olóròǹbó. Kí ló ṣẹlẹ̀? Obsession yóò ti wá pọ̀ jù báyìí. The obsession to bring Dorcas, the operation bring Dorcas down. Àwọn ló dẹ̀ wálẹ̀. Ọlọ́run ti bojú yín jẹ́. Every time you are looking for something, tẹ́ ń wá nǹkan láti ṣe fọ́mọ yẹn. Tìyín ló ń ta, tìyín ló ń vindicated, you did not expect it. Ẹ ti rò pé ẹ ti dé níbi tó dé yìí sí báyìí kò sí nǹkan tó lè túmọ̀. Ọlọ́run kan wò yìí pé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kó máa ṣàṣedànù. Lójú yẹn ti dé pa, kò sí nǹkan tó lè túmọ̀ níbi tá ẹ mọ̀yọ̀ dé. Ṣé bí onígbìndé sọ fún wa ń jọ sí pé tẹ bá rí mọ́tò tàbí kẹ́ gbé wọlé, tẹ bá rí mọ́tò yẹn wọn kì í jẹ́ káwọn páàkì sínú ilé ìta àbí kéde wọlé pẹ̀lú ó fìrìn gbọ̀ngbọ̀n wọn wọlé bó ṣe wọlé tó náà rèé at the end of the day vindicated. Tẹ bá rí mọ́tò tó ṣe rántí onígbìndé ṣe ló wọlé, wọn jẹ́ kẹ́nìbọ̀dì páàkì wọlé, àwọn wọlé tán ni àṣẹ̀yìnwá onígbìndé ó máa ṣe o àwọn máa kẹ̀tì o mọ́mọ́ náà mọ́mọ́ ẹlẹ́wọ̀n ẹ̀yìn ẹlẹ́wọ̀n ìmọ̀mọ́ kó máa ṣe ẹlẹ́wọ̀n. Vindicated ṣe àmọ̀ òyìnbó yẹn, vindicated implantation torí yẹn ó yẹ yín dáadáa ṣe rántí. Dorcas is vindicated implantation. Ayé gbogbo yín ti làbà. So ẹyọ máa yé ìyá yín ti lọ́mọ yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni Dorcas ti mú lọ́wọ́ ẹ lọ wá ìsinmi fún ara yín. Ẹ pẹ̀lẹ́ ẹ kò easy náà but kò easy kéèyàn ṣàṣedànù eléyìí ti lọ náà. Ẹ lọ wá nǹkan míì ṣe. Ẹ pẹ̀lẹ́ lájúrú gbogbo bẹ́ẹ̀ ṣe rojọ́ tó, bẹ́ẹ̀ ṣe ràràbù tó, bẹ́ẹ̀ ṣe rò pé ẹ máa gbé wálẹ̀ tó. Ọlọ́run kì í ṣèyàn bẹ́ẹ̀ ni. Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ náà ayé Dorcas náà ìwà ẹ̀ náà dẹ̀ ni ọmọ dáadáa dẹ̀ lọ́mọ náà.
ọlọ́run dẹ́ ṣe kí ni God is fighting our battle ẹ̀ má gbọ́ nǹkan tó máa sọ ọlọ́run fight battle kò sí nǹkan kan òun ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni so bó ṣe rí nìyẹn ẹ lọ wá ìsinmi fúnra yín àti fún ọ̀gá yín tó ń wókó kiri ní 50 something ẹ wo ọ̀rọ̀ yín ṣe rọ̀rọ̀ yín lórí social media yìí mi ò mọ̀ pé ṣe exist o wọ́n lẹ wọ́n rárá bù kí lẹ máa rà tẹ́ ẹ̀ bá ní rárá bù ọ̀gá yín gan ló ń ṣe palliative káàkiri yẹn kò jẹ́ bó ṣe jẹ́jàre ẹ wo celebration mode láwa o bẹ́ẹ̀ ni everybody is celebrating bẹ́ẹ̀ ni Dorcas is vindicated so èèyàn tó bá fẹ́ kú kó lọ kú ẹ wo mo máa ní kinní kan ẹ gbé hùkù kẹ lọ sínú omi ìyẹn ti understand ṣé hùkù ló máa ń pè kí ní tó máa ń sọ sísàlẹ̀ háàkì àbí hùkù àbí kinní kan kẹ wọnú omi lọ kẹ dẹ̀ máa jáde mọ́ bẹ́ẹ̀ ni solution ti yín nìyẹn èèyàn tó bá bínú kó lọ kú bẹ́ẹ̀ ni ẹ tètè lọ gba justice ẹ lọ tébù ẹ̀fọ́ lọ́hùn tẹ bá ti débẹ̀ so ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ ó ti lọ́mọ yín lọ́wọ́ congratulations jàre ẹ̀yin ọmọ odó èèyàn tó bá fẹ́ kékú ni kó lọ kékú àwọn ló mọ̀ ta ló lòṣì ìyá alájà wọn ló lòṣì